ẹgbìrì ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú ẹ wá gbọ́ àtẹ̀jíṣẹ́ yìí. kò ní sí wàhálà náà bá tún máa ní kí wọ́n da àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àti Haúsá wá. ẹ̀yin ọmọ Yorùbá ìfura lóògùn àgbà ẹ gbọ́ àtẹ̀jíṣẹ́ yìí ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. kò ní sí wàhálà náà bá tún máa ní kí wọ́n da àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àti Haúsá wá. wọ́n ní wọ́n ń bọ̀ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tún gbọ́. ẹ wá wo títí sí báyìí. sí Mẹ́lá Suleiman ó mọ tí èmi rí àwọn fẹ́ gbogbo ìgbésí ayé wọn fẹ́ kí àwọn máa jí olórí wọn fẹ́ kí ó jẹ́ pé ẹran nìkan làwọn fẹ́ máa dà ọ̀nà wo làwọn fẹ́ máa gbà dẹ ẹran tó jẹ́ pé gbogbo gbà táwọn náà ò ní kọjá sí òkè lọ alẹ́ ìsáné Fúlàní kò ní ìran ibo ni ìran wa ti wá sẹ̀bí kì í ṣe pé gbogbo wa á wà ní ojú kan sí Yorùbá ní ìran. ibi tí wọ́n ti ní fíìmù náà ló délẹ̀ ní fíìmù tó ṣe àpò ní sọ́jà ibi tí wọ́n àtàkì yìí wọ́n ti ibi tí wọ́n àtàkì wọ́n ti àdísẹ́ ti kúrò gbà ẹkù nínú àrímọ́lá ó ti sọ fún ọdún ìpínlẹ̀ kéèlò kí bá ti ẹ̀gbọ́n ìpàgbé lọ́wọ́ kí bá ti kó ti jẹ́. sí ọba yìí sí ọba Mẹ́lá Suleiman sí ọba Àjàṣẹ́ yìí sí òun ó kò sọpọ́tì. kò sọpọ́tì tó mọ̀ pé tó bá sọpọ́tì lórí ń dáta wọ́n mọ̀ pé ìlú ò lè rún ní 10 minutes. a máa jẹ ìlú yẹn rùn. 10 minutes bẹ́ẹ̀ mọ̀ sọ pé fi à. àwa ti wà òkè ní ìlú tí wọn bọ gbé sàdákàtà fún yìí bọ gbé sàdákàtà fún yìí. wọ́n á yarí pé ṣé àti ní platform tí a ń lò àti níbi platform tí a ti ń pàdé níbi báyà bíi gúrò ìyẹn ti wà òkè. ẹ̀mí ó fún eléyìí tí èmi gbọ́ ẹ̀ máa kọ̀wé sí Àbújá máa gba ìwé àṣẹ kan wá máa wá fún yín ní kára níbí kí ni déètì ẹ ní. 17 pẹ̀lú ògùn ọlọ tí ó bá di on the 27 máa gbà wẹ̀ máa pè á pàdé níbí mashallah kò ní jẹ́ kí wọ́n lè fi ọmọ wọ́kàn àwọn ọmọ wa kankan kára yà wá gbà ilẹ̀ Àjàṣẹ́ yà wá gbà kó bẹ̀. ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ ànígbèbí kí náà fún wa nílẹ̀ sí ṣe bí ẹni tán bá ti fúnlẹ̀ ilẹ̀ di tiẹ̀ nìyẹn. ewo táàsì tó wọlé níbi táàsì tó wọlé ní kára yìí sí ẹ̀mọ́ táàsì tó wọlé ìgbà yìí tó ẹgbẹ́ tí àgọ́mẹ̀ rẹ̀bẹ̀nù tó wọlé bí ẹ̀. ṣé ọba Alájàṣẹ́ nígbà ni àbí gọ́fìmẹ̀ntì. àgọ́mẹ̀ máa bá Àjàṣẹ́ náà nígbà àní gbogbo kálá yìí káàkiri àjẹrú. ní àríòsù ní táìsì tó wọlé ẹ̀ ní àríòsù tàbí ọ̀sẹ̀ àárítù èlò. pé lálàfo oṣù lásán kó kéré jù bá àríwò rẹ̀ yàwó 2 million. 2 million láàrin oṣù. ó kéré bá àríwò rẹ̀ kí wọ́n bọ̀. kọ́ra ojú sí. ẹ fi lè má disturb ẹ. ìyàwó tèmi ni. Ọlọ́run kò ní dààmú gbogbo wa ayọ̀ àti ìdùnnú yóò tó gbogbo wa lọ́wọ́ pẹ̀lú òkúta lọ. ní ẹ̀sìn Yorùbá àwa èèyàn wa tí a wà nínú gbónìsìn àwa yóò dá sẹ̀ríà nítorí Boko Haram tó ń pè wá ẹ̀gán bí wà nínú ìwà tó ṣe ń wù ló fa kí àwa náà fi ń ṣe Boko Haram Fúlàní Boko Haram àwa náà ń pè ní mẹtàsí tó wà ń bẹ̀. àwọn àgbàlagbà tó bá rí àwọn àgbàlagbà gbogbo àwọn èèyàn Mẹ́lá Suleiman. Mẹ́lá Suleiman àwọn èèyàn wa tápà àwọn ṣáàjú bíi mẹ́wàá síbẹ̀ lógo lọ tó jẹ́ èèyàn tiwa ni o. ọjọ́ àwọn èèyàn tiwa gan kó péré jù gan wọn máa lọ sí bí i dáwọn ìtawà fojú fisikálì báyìí wọn jù bí àwọn bíi mẹ́rin lọ láwọn àdé. tó jẹ́ tiwa àbí ti tiwa. wọ́n wà tẹ́ni ti lọ orí kan fí ìjà yẹn ẹ̀mí ti lọ sí fáwọn. ó ní tí èmi ń bẹ̀ ni pé àwọn èèyàn tiwa tí wọ́n pa níbí báyìí bíi mélòó làwọn jẹ́. níbi tiwa ń bẹ̀ mẹ́rin náà níbí. lẹ́yìn ẹ ti Fúlàní gangan. ìgbà wọn nígbà tí wọ́n ti ṣèṣe pé ilé ní wọ́n ti lọ kú sí o. ìjàmbá o pèsè pé sáńkì rẹ̀ ló fún wọn ní oògùn Yorùbá àbí kí ni wọ́n ṣe fún wọn. wọ́n sá wọn ni. ní àwọn APC yẹn náà bí. nígbà tí wọ́n sá ní ìsìwà tó pé ọ̀tá ló wọlé sí wọn lára.
wọ́n padà lọ kú sílé kan. Ya sọ́dọ̀ Muhammadu Rasul sallallahu alayhi wa sallam. Ìgbà tẹ́mi débi wọ́n ní wọ́n fi mọ́tò kó òfin bíi 29 tó Fúlàní tó sùn fún lọ́jọ́ nìyí. wọ́n ti kọ́kọ́ kọ́ àwọn ìlú lọ dàrẹ́ àwọn mìíràn tẹ́ kó lọ àwọn mìíràn tó ti lọ kú sí kàfé pé láì mọ ẹyẹ báwọn. ọ̀pọ̀ fa bàwọn sáńsìlì àwọn tó wá níbò mí. bàwọn sáńsìlì pé pé kí wọ́n kú lójú nọ́mbẹ̀ àmì ẹ̀rọ wọn ti jẹ́. Wáyọ̀ Allah. Wáyọ̀ Allah. ó lágbára báyìí mọ́. Pẹ̀lú ògùn ọlọ́run mọ́sálà jẹ́ kí ó wà láàrin mi àti ẹ̀ ní màá pe nọ́mbà mo bá dé ọ́fíìsì màá pè wọ́n ní Àbújá màá gba ìwé kọ̀ wá ó máa báàkì àwa níbi kò ní sí wàhálà náà bá tún màá ní kí wọ́n dá àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àti Haúsá wá torí mi ò mọ̀ tí àwa ẹ̀yà Usman Danfodi o. àwọn sáré ń bẹ̀rẹ̀ àwọn sáré wà ní ìsìjà yìí wọ́n pa Haúsá papọ̀ mọ́ Fúlàní náà. Yorùbá ní pa wá papọ̀ mọ́ Yorùbá nígbà tó ṣe wọn àmọ́ Haúsá yìí àwọn náà ṣe wọn ẹ̀jẹ̀ àmọ́ àwọn ẹ̀jẹ̀. kí ni àwọn ọmọ Usman Danfodi ó sì fún wọn. a sì ṣe dáadáa sí ilẹ̀ Yorùbá àti Fúlàní àti ilẹ̀ Haúsá gan o nítorí ọ̀pọ̀ àṣírí tó pọ̀ àwa là ń fún wọn láti máa díje yàn. ó ní o. àwa là ń fún wọn lé àṣírí tó pọ̀. ọ jẹ́ kí n dé Ọ̀fà dákun bá mi mú àṣírí tíra àti tíra mi tí èmi bá tún lè lò nítorí èmi ò fẹ́ èmi àti àwọn àmì ẹ̀ta wà búrò mi àfẹ́ kú báyìí kò sí wàhálà. mo ti sọ wípé mo ti ṣèpinnu wípé gbogbo ń tá a bá ti ń rí tó máa ṣàǹfààní fún àwọn ọmọ Yorùbá fún gbogbo ọmọ káàárọ̀ òjíire láti gbáradì láti má jẹ́ kí ìjàmbá kan kó wọlé tọ̀ wá ní ọ̀sán kan òru kan ni mo ti ṣèpinnu pé màá máa gbé wá sórí afẹ́fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire. èyí la tún gbọ́ o àtẹ̀jíṣẹ́ yìí conversation yìí ló wà láàrin àwọn Fúlàní bíi 2 sí 3 sí 4 tó jẹ́ wípé wọ́n ń jẹ́ kó yé wa wípé àwọn ṣe tá àti gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa. àwa rò wípé ẹran nìkan làwọn wà fún láti máa dà ṣùgbọ́n àwọn ti kú òun bẹ́ẹ̀ o àwọn ti kọjá bẹ́ẹ̀ pé àwọn ọba ilẹ̀ Yorùbá náà ti fún àwọn ní ilẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá wọ́n wá ń pariwo wípé káwọn kúrò lórí ilẹ̀ láì ṣe ilẹ̀ bàbá wọn. bá a bá léegun bàbá ẹni òjò bó bá lóun òjò mọ́ bàbá ta ni mú ní sí. àwọn ọba ilẹ̀ Yorùbá ló tà wá tí ìbá ṣe pé àwọn ọba ilẹ̀ Yorùbá tà wá ẹ gbọ́ bí arákùnrin Fúlàní yìí bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú confidence wípé tóun bá dé ọ́fíìsì òun á pe àwọn àgbààgbà tó ti wà nídìí iṣẹ́ ológun tó wà ní Àbújá tó ti wà ní politics tí wọ́n wà ní Àbújá tí wọ́n dibi tó ga mú wípé òun á pè wọ́n kán deploy àwọn army ó tún wá specify àwọn army yẹn kì í ṣe army Yorùbá kì í ṣe army Haúsá ó ní army Fúlàní ni wọ́n máa deploy wá láti wá protect àwọn èèyàn tiwọn. aláàlá àfẹ́yìn lórí ilẹ̀ bàbá wa mọ́ ọ̀ràn wà ń bẹ̀ ni ṣùgbọ́n alátiṣe ní màtíṣe ara ẹ̀. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o ọ̀rọ̀ yìí jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro mi ìfẹ́ ká kó ọ̀rọ̀ yìí dànù ká lè mọ ìgbáradì táwọn Fúlàní yìí ti ń gbáradì di ọmọ Yorùbá ìgbáradì táwọn Fúlàní yìí ti ń gbáradì di òṣèlú tó ń bọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò
ààrẹ Ìbà Gani Adams ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ mo fẹ́ kí wọ́n play ẹ̀ fún yín láti ilé agbára. Mo fẹ́ kí ẹ̀yin ará ilé kẹ́ bá mi fojú sùnùkù wò nítorí pé ọ̀rọ̀ yìí tó àpérò. Èròǹgbà yín lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams láti ilé agbára, ẹ bá mi play àtẹ̀jíṣẹ́ yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Àpò opinion àwọn èèyàn ọ̀rọ̀ pé ogun fẹ́ ṣẹlẹ̀ yẹn àwọn olóṣèlú kan fi ń dẹ́rù bàyàn ni kò sógun ní ṣe dandan ni kó gun ṣẹlẹ̀ àfẹn tó bá fẹ́ wá fogun járe ẹ̀ lókù ogun òdẹ ń já ọmọ Ọlọ́run a lè jókòó sórí tébù ká jọ sọ ní tùnúntùbí a dẹ̀ lè jọ máa ṣòwò papọ̀ pẹ̀lú àwọn tó wà ní ilẹ̀ Haúsá tá a bá pín tá a bá jẹ́ nation kan náà. Èmi wà lára àwọn tó yìí ń sọ̀rọ̀ restructuring pé ìwẹ́ kàkà kí Nàìjíríà pín ká sọ̀rọ̀ restructuring. Ṣé ẹ gbọ́ ohun tí ààrẹ Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ ṣé ẹ gbọ́ ohun tó sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation àti restructuring? Kí ni èròǹgbà ẹ̀yin aráalé sí ọ̀rọ̀ yìí? Mo fẹ́ kí gbogbo tonílé tẹlẹ́mù kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ yìí lórí fídíò tá à ń ṣe yìí. Èròǹgbà rẹ lórí ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sísọ yìí, kí ni èròǹgbà yín? Ẹ bá mi fi sí abẹ́ comment section fídíò yìí. Kẹ́dẹ̀ bá mi share fídíò kí tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. Ṣùgbọ́n bó bá ṣe ń lọ nílẹ̀ Yorùbá, mi ì fẹ́ ká ṣàsùnpìyè nítorí àwọn Fúlàní yìí wọ́n ń gbáradì láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ṣùgbọ́n àwọn máa tẹnu wípé a sì máa tẹnu mọ́ pé Yorùbá nation ò ní tá a fẹ́. Yorùbá nation ò ní gbogbo ọmọ Yorùbá òun la dìbò fún. A dẹ̀ mọ̀ wípé ọjọ́ kan Yorùbá nation shall surely come one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.